Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa Ọdẹ Òdùnbí. Ẹ̀yin ènìyàn mi, níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi, wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò mà ní dì, bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá. Lọ́la ṣèdùà, ikú kò ní wá gbéṣe o. Tó ẹ̀yin ènìyàn mi, shocking story, shocking news, shocking story àti news kan ni mo mú wá tó dẹ̀ jẹ́ pé ó yà mí lẹ́nu. Shocking, strange wind. Ẹ wò ó, níbikíbi tẹ́ ẹ láǹfààní àti máa gbọ́ wa, yálà láàárọ̀ ni, lọ́sàn-án tàbí lálẹ́, ẹ tara ṣàṣà kẹ́ ẹ wá gbọ́ ìròyìn. Shocking, strange wind, Yorùbá nation, entertainer, politician, Obas, Tinubu, bíi Másunkúnmọ́ revise. Wọ́n sọ wípé bàbá Másunkúnmọ́ ó ṣe kíni, ó ti tú àwọn ìran kan tó ń rí. Mo ṣe bí gbogbo wa la máa mọ máa nǹkan tí wọ́n ń pè ní bàbá Másunkúnmọ́. Wọ́n jẹ́ bàbá aládùúrà, ìyẹn bàbá Ìtànrònbí James ní ìlú Ọlọ́mọwẹ́wẹ́, ní ìjọ Ọlọ́mọwẹ́wẹ́, tí wọ́n tún pe orúkọ wọn ní IKP. Ìtumọ̀ ẹ̀ ní wípé invisible kùkùté prophet. IKP, invisible kùkùté prophet. Bàbá mà ló jáde o, ni ó sọ àwọn ìran tí òun rí. Bàbá ló jáde o, ni ó sọ àwọn ìran kankan tó dẹ̀ jẹ́ wípé ó gba kí èèyàn múra. Bàbá ní pé àwọn ìjì kan wà, pé bàbá ní pé ìjì máa jà, wípé àwọn rí ìjì, pé ìjì ńlá kan ó sì ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, wípé àwọn rí ìjì, pé débi pé ìjì le, débi wípé pé àwọn ò ever rí irú ìjì báyìí rí láti ìgbà tí wọ́n ti bí àwọn. Bàbá dẹ̀ ti lo 80+ báyìí. Wọ́n ní ìjì tó jẹ́ pé ó wọlé tó gbé ọmọ lórí bẹ́ẹ̀dì. Ìjì yẹn le nìyẹn o. Ìjì tó jẹ́ pé ó ń bọ́ṣọ lọ́rùn èèyàn. Bàbá ní pé kí ìran ilẹ̀ Yorùbá pé kí wọ́n múra o. Bàbá ní pé kí wọ́n múra dáradára, nítorí wípé pàápàá jùlọ a ò tí ì rí ìjà àwọn Fúlàní, wípé a ò tí ì rí ìjà àwọn Fúlàní o. Wọ́n ní wọ́n sì tún ń bọ̀, wípé ìjà àwọn Fúlàní gidi wọ́n sì ń bọ̀ o. Ó ga o, ṣe rí i pé àìtí ìbọ́ lọ́wọ́ ọkọ̀ àwọn Fúlàní. Now ìran tún ti jáde. Ẹ̀yin èèyàn mi, gbogbo àwa ọmọ Yorùbá nation, ẹ jẹ́ ká dìde gidi, nítorí pé ìran yìí titi wa ni. Wọ́n tún wá ní pé pàápàá jùlọ bàbá tún tẹ̀síwájú o. Bàbá ní ká gbàdúrà fún olóyè Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà àti bàbá wa Akíntóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, nítorí pé àwọn tó jẹ́ gbòógì àti àwọn afẹ́ni àti àwọn tó fẹ́ Yorùbá nation, nítorí wípé àwọn ìjì yìí ó le gan. Àwọn alágbára kankan wọ́n ti dáná ọ̀tẹ̀, nítorí pé àwọn alágbára kankan ti gbìmọ̀ ọ̀tẹ̀ láti lè kíni, láti pa àti láti ba nǹkan jẹ́. Ìdí nìyí tí bàbá fi sọ wípé kí a gbàdúrà fún àwọn tó fẹ́ Yorùbá nation àti bàbá wa olóyè Adéyẹmọ Sunday Ìgbòho àti bàbá wa Professor Banji Akíntóyè. Bàbá tún bá tẹ̀síwájú o. Bàbá ní pé kí bàbá wa Ọbásanjọ́ àti ọba Èkó, ìyẹn ọba Akínolú, bàbá ní pé kí wọ́n múra o. Bàbá tún wá sọ̀rọ̀, ó dárúkọ àwọn kankan, ó tún dárúkọ bàbá wa Ọọ̀ni ilẹ̀ Ifẹ̀, Ọọ̀ni Ifẹ̀ Oyè, ikú bàbá yèyé Ọ̀jájá kejì wọn. Bàbá ló sọ̀rọ̀ o, èmi kọ́ ni mo sọ. Ó tún sọ pé kí bàbá Tinubu àti Ibrahim Babangida, bákan náà ó tún tẹnumọ́ àti àwọn èèyàn, ìyẹn àwọn èèyàn ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan náà, wípé kí wọ́n múra o. Àwọn èèyàn ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ náà, wípé kí bíi ti Pastor E.A. Adébóyè, ìyẹn General Overseer, ọ̀gá pátápátá fún títí àwọn Redeem. Bàbá ló sọ̀rọ̀ o. Ó tún sọ̀rọ̀
débi pé ó tún dárúkọ bàbá wa náà Pastor David Oyedepo. Bàbá ní pé àti àwọn kọ̀ọ̀kan náà ìránṣẹ́ Ọlọ́run àti àwọn àáfàá, kò yan àwọn àáfàá náà sílẹ̀ o, wàláhì kò yan wọ́n sílẹ̀ bíi bàbá àáfàá Shehu Adamu Lágége. Kí ni bàbá wa sọ? Bàbá ní gbogbo wa la mọ̀ bàbá Masukuma yìí dáadáa wípé bàbá wọn jẹ́ ẹni tó jẹ́ pé ìran wọn máa ń confam, wọ́n dẹ̀ jáde láti sọ àwọn ìran àwọn nǹkan tí wọ́n rí o tó dẹ̀ lágbára lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá ní pé kí ọba Akíolú ìyẹn ọba Èkó, wípé ọba Akíolú o, wípé kí wọ́n múra dáadáa kó má bàa jí gbé. Bàbá ní kó múra dáadáa o, wípé kí wọ́n má bàa jí gbé. Bàbá tún wá tẹ̀síwájú, kò ṣàwọn nìkan o, bákan náà bàbá tún ní pé kí bàbá wa bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ wípé káwọn náà múra dáadáa o, kó má bàa jí wọn gbé. Ẹ̀jẹ̀ ta ló fẹ́ jí bàbá lọ? Who wan kidnap Ẹbọra Òwu? Èmi kọ́ ni mo sọ, ṣùgbọ́n ìran ló sọ o. Ẹbọra Òwu fúnra rẹ̀. Bákan náà wọ́n tún ní àwọn Fúlàní ń bọ̀ lórílẹ̀ Yorùbá. Wọ́n ní ìjì yìí le débi pé ó dẹ̀ jẹ́ kó yé wa pé kí àwọn oníbọ́ọ̀lù náà bákan náà wípé kí wọ́n má bàa bá lọ. Wípé kí wọ́n má bàa bá lọ. Bákan náà House of Reps àti àwọn Senators wípé kí wọ́n múra o, nítorí pé ìjì tá à ń wí wọ́n ní kó má jẹ́ pé ilé wọn ló ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀. Wípé ìjì yìí tá à ń sọ yìí, wípé kó má jẹ́ pé ọ̀dọ̀ wọn ló ti máa kọ́kọ́ dún gbòs. Èmi kọ́ ni mo sọ, bàbá ló sọ. Ó ní tí wọn ò bá múra wípé ìjì yìí máa kọ́ ló máa pálọ̀ self-contained sí ilé wọn o. Ohun tí bàbá Masukuma sọ nìyẹn. Bákan náà bí mo tún ṣe ń sọ, ara àwọn nǹkan tí bàbá sọ ni mò ń sọ fún yín. Bàbá ní pé ìjì yìí máa jà débi pé ó máa wọnú ẹ̀sìn. Ìdí nìyí tó fi ń dárúkọ àwọn pásítọ̀ àgbáyé wípé káwọn náà ṣe kíni, kí wọ́n múra sílẹ̀ nítorí ìjì yìí máa jà débi wípé ó kan àwọn agbábọ́ọ̀lù náà, ìyẹn àwọn oní football, wípé ìkan máa lọ nínú wọn, wípé oníbọ́ọ̀lù kan máa lọ nínú àwámọ̀ bóyá ti Nàìjíríà ni àbí ti outside. Èmi kọ́ ni mo sọ yẹn o, bàbá ló sọ yẹn. Àti wípé kí àwọn olórin náà kí wọ́n ṣe kíni, kí wọ́n ṣọ́ra, kí wọ́n múra, kí wọ́n gbàdúrà kí ó má bàa jà wọ̀ọ́dọ̀ tí wọn. Àti àwọn eléré ìtàgé, bàbá ní pé kí gbogbo wọn múra. Ẹyẹ ènìyàn mi, ṣe rí ní báyìí, ṣe rí pé ó ti gba ká fọwọ́sowọ́pọ̀ nítorí Yorùbá nation. Ṣe rí pé ó ti gba ká fọwọ́sowọ́pọ̀ nítorí òmìnira ilẹ̀ Yorùbá, nítorí wípé ìran bàbá yìí kò kí ń wá kó má ṣẹ. La ṣe ń sọ fún yín wípé ẹ jẹ́ á múra sílẹ̀ o, Yorùbá nation náà ni. Ẹ dákun ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó mọ̀ pé Yorùbá nation ni. No retreat, no surrender. La fi ń sọ pé ó dàbọ̀.